bàbá Musin dé. Ọlọ́run máa fàyà ṣàdánwò. Bàbá ní Musin lóde yìí. Ọlọ́run mọ̀ fún yín lọ́mọ àdánwò tí ó kò kọ́ àdánwò fún yín. Onílù palu. Bàbá Musin lóde yìí. Hẹ́lẹ̀ àdúrótìkùn. Bàbá ọmọdùnú. Bàbá àwa bọ́ìsì ni wọ́n dé yìí. Allahu akbaru. Bàbá Musin ti dé. Ká má fi kèfèrí o. Sọ̀rọ̀ yìí múlẹ̀ wá. Àlìjánnà láti wà ń bẹ̀ ẹgbẹ́ra sí bàbá. Ká má torí ayé sọ̀rọ̀ àwádèrò iná. Ká má torí ayé gbàgbé Ọlọ́run wa. Ká má fi kèfèrí sọ̀rọ̀ yìí múlẹ̀ wá. Àlìjánnà láti wà ń bẹ̀ lọ́wọ́ padà sí. Ká má torí owó sọ̀rọ̀ àwádèrò iná. Ká má torí ayé gbàgbé Ọlọ́run wa o. Ká má fi kèfèrí o sọ̀rọ̀ ìmùlẹ̀ wa. Àlìjánnà láti wà ń bẹ̀ lápadà sí. Ká má torí ayé sọ̀rọ̀ àwádèrò iná. Ká má torí ayé gbàgbé Ọlọ́run wa. Ká má fi kèfèrí sọ̀rọ̀ ìmùlẹ̀ wa. Àlìjánnà láti wà bẹ̀ lọ́wọ́ padà sí. Ká má torí owó sọ̀rọ̀ àwádèrò iná. حضرة الجلوس كافة تحية ثقافية كالدة عبركم بدانا والمربي الماء فابني مراء إذ يلمع البرق يدمع قلت برب مصطفى الكتم أمدا أبي الكون والأكلاك فرعا ومبتدا ألف لكلك مألوف صفي الله برهام لأنت لإسن من كل مألوف لك زبرا ولا إله إلا الله لا إله إلا الله الكولك يا سيدي لا إله يا سيدي لا إله كتب برهم قولا لا إله كتب برهم قولا لا إله كتب عين لا إله إله كتب عين لا إله إله قولا لا إله ابن عبد لا إله إله قال لا إله أنا لا إله أنا لا إله أنا لا إله إلا الله ألف لك مألوف سفي الله برهام لأنت الإسن من كل مغفل قوض برهام شكر الكالز الهم لولعك والبرهام ينيل الجنب الأنفاظ جليز القلب برهام أدل كل جدواك سوى شأنك برهام جميل الجنب لي كسر ما وافق برهام قولا لا إله لا إله ألا لا إله ألا لا إله إلا الله لا إله لا إله فيك برهام لا إله إلا الله. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún àfa yìí àfa wa Sakiru yìí Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín bí bàbá wa bá ti ń délẹ̀ báyìí akànlọ́lẹ̀ àti gbókọ̀ mọ̀ tí bàbá bá ti ń délẹ̀ báyìí akànlọ́lẹ̀ gbókọ̀ mọ̀ lẹ́ẹ̀kan náà. Masha Allah. ọmọ dunu. Wa sumakunta wa murbil jihadi wala takasasi wallahi min kosi wa min dani
إن الجهاد الأقسام وأفضلها كلام أكل زيجاي وسلطة اللهم صل على محمد يا رب صل عليه وسلم بحب سيدنا محمد نور البدر الهدى متمم قلبي يعيد إلى محمد ما زال بالوجد متيم ما لي حبيب سوى محمد خير الرسول نبي المكرم شوق المحب إلى محمد يفوق ثم به تغاشم في الأشر شافعنا محمد ما تلك لايك من جهنم ميلاد سيدنا محمد ملك رب بلد معظم أحيات جازمنا محمد مولاه سلم وكلم محمد رسول الله محمد رسول الله محمد رسول لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمين يا الله آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين آمين. ẹ dákun gbogbo ẹni tí kò bá jẹ ńlọ ẹ bá mi ṣe Allahumma salli Allahumma salli ala sayyidina Muhammadin ala sayyidina Muhammadin wa ala alihi wa ala alihi wa ashabihi wa ashabihi wa sallim wa sallim. àmín. Àmín. Mo kí àlùfáà wa wọ́n ní àwọn oníkéwú ní okudimu rọ́bùlì mansel fìlì mansel àfáà tó kọ́ wáládù ìyáàsì ní kéwú àwọn ní orí ìjókòó yìí wáyé pé àfáà tó jẹ́ oníparahàn ní a ti rí lára rẹ̀ láti àárọ̀ ọba tó wá fún yín ní kọ̀náà tó ní kẹ́ ẹ yáyọ ọkàn àpadà ṣe aburú ọlọ́mọdé ọ̀tọ̀ sí yín. Àmín. mo kí yín ẹ̀yin tẹ́ ń rìn kiri mo ẹlọ́gbìn. kí sẹ́wà ọlọ́nsẹ̀yẹ Adamallahu hayatahu. ọlọ́run kó bá mi kí yín. Àmín. àwọn kọ́ ni wọ́n jẹ̀bi wáládùn ìyáàsì lọ́jẹ̀bi òun ló fi àkókò wá sísákòókò oúnjẹ torí náà kíní kan ni mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ àwa oníkéwú a máa ń wo àrùn kan lára àwọn alákọ̀wé wọ́n máa ń wo àrùn kan lára àwa oníkéwú méjèèjì ni wáládùn ìyáàsì tiwa àrùn méjèèjì ló gbọ́dọ̀ máa ṣe àrùn ti kéwú yọ máa ṣe àrùn ti àwọn oníwèé yọ máa ṣe ó fẹ́ tẹ́ àwọn oníwèé lọ́rùn ó sì fẹ́ tẹ́ wa náà lọ́rùn kò fẹ́ sẹ́ni kankan ọlọ́run bá mi yóò bá wa ṣe àmọ́ bá ń sọ fún àwọn tí wọ́n bá tó ń gbóúnjẹ bọ̀ ní ìsìn pé kàn dá dúró ná kárántí àwọn tí kòró ti kó lọ tí wọn ò lè jẹun mọ́. mo kí gbogbo ẹ̀yin bàbá tí ẹ̀ ń bẹ ní ẹgbẹ́ ọ̀tún bàbá ọlọ́run sẹ́yẹ. bàbá sí mọ́ sùúrù lérè. bóun ó ti máa darí èèyàn tí ò ní fi kíní kún nìyẹn mò ń kí wọn lọ báyìí o tún ti sáré padà síbí ṣé ká jẹ̀bi àwọn tó wà lọ́hùn ni. ẹ má bínú sáà àlẹ́ àyímánú falẹ̀ àyímánú. ẹ má bínú sáà ọ̀làwùkánì Abubakar fi yóò sèrà. àti dákẹ́. mo yàrá ìyá rẹ̀ ó dákẹ́ ọmọ yìí ti bẹ̀rẹ̀ ẹ bá ń bẹ́ o mo kí ọjà rẹ̀ mo kí bàbá wa gbà látẹ̀dẹ̀ amọ̀lẹ́gbẹ́ tó yẹ pé àwọn náà ni wọ́n jẹ́ bàbá ìyàwó
àfa wa Wáládù Niyas ayọ̀ tí máa ń yọ̀ torí tí náà ni máa fi yọ ayọ̀ ọ̀hún tó fi dì mú ìmọ̀ ń ré mi báyìí ni bàbá yẹn gbọ́dọ̀ mọ́ wa o èmi náà sì ti mọ̀ pé bí àwa fọmọ ẹni sí àwa gbọ́dọ̀ mọ́ dà wọn lóhùn bẹ́ẹ̀ bí ìsẹ́yìn ló ti ní máa sáré bọ̀ àwọn tètè bẹ̀rẹ̀ láago 10 ni o àtàgò 10 mo ti débi ọlọ́ fi mi pamọ́ síbi kan mẹ́ẹ̀. mo kí bàbá náà àwọn ẹlẹ́dẹ̀ lẹ̀ ń wò yẹn márùn gbàdó làlú ọmọ àrùn gúgúrú wọlé ẹdẹ ọmọ àlè jagun àlè sọdẹ àlè jàlejò ọmọ ẹran ọ̀jábí asọ arójàlásà à ń kó yunmuyunmu mo kí yín o orí wọn wú ẹsì kìíní ìmú káwọn èèyàn dá yín mọ́ oríkì ẹdẹ oríkì tó dá yín Wáládù Niyas mọ nǹkan kan èyí fẹ́ mọ lẹ́dẹ̀ kára ọmọ dẹ́ bá bọ́lọ̀ tí wàá kọ́kọ́ ṣe fún wa nìyẹn yọ kọ́kọ́ bí obìnrin lọ kẹrin mẹ́ta báwo ọ bẹ̀bẹ̀ gidi ni lẹ́yìn ilé pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run bàbá amálẹ́gbẹ́ ọkùnrin ọ̀tẹ̀lé torí ẹkún tí àwọn ànábì ọlọ́run sun náà nìyẹn ìní hiftul mawali àmì wọ̀ra yìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ mo kí bàbá náà ọlọ́run kó bá wa kí yín nílùú wa lójútì púpọ̀ bàbá ti sinmi lọ lé ọkọ tí bá ṣe pé ọkọ ọmọ yẹn bá ń fìfẹ́ hàn wá wọ́n máa ṣe ayé wọn lọ ní o ṣùgbọ́n tá a bá ti rí pé níta ń fẹ́ ló ń ṣe tó sì lónìí nífẹ̀ẹ́ wa àwa náà sọ fún un pé àádà papọ̀ mọ́mọ́ tọ́ ọlọ́run kó bá mi kí yín ó kí afáwa Sàláàtì àwọn afáwa lójú ọ̀nà Kàdìríyà nìyẹn béèyàn bá lóhùn tó bá tiẹ̀ ń ṣe Súfí tó bá mẹ́ntì ń pè ní Sàláàtì sóògbó kọ rẹ̀ ni ọba mi tó wá ní kẹ́yìn jáde lára àwọn wòlíì ńláńlá níjọ́ kan a lọ ṣe mọ́lúdì nílọrin ẹ mọ̀ pé àwọn Ìlọrin ẹ foríjì mi o àfáà Sàláàtì ẹ̀yin náà ẹ fi bẹ́ẹ̀ gbàtàrà yín lọ tán dáadáa ló bá bẹ̀rẹ̀ sí ní bú wa kí ló dé ẹ ṣí èrè ní Sàláàtì nìkan ní wòlíì tí ń bẹ ńlọrin ni mo ní ẹ má bínú bàbá Sàláàtì nìkan ló polówó tiẹ̀ dọ́dọ̀ tiwa ni onímọ̀ gbọ́ mọ́ lẹ̀ gbó ó mèsì ọ̀rọ̀ tí ọ̀dà nítorí náà àfáà Sàláàtì wòlíì tí ò ṣe é fọwọ́ rọ́ dànù ẹ bá ń pariwo ṣéwù mo kí àfáà táwọn àlẹ́gbẹ̀ẹ́ wọn mo kí gbogbo Sàláàtì yún àti àfáà Sàláàtì tí ó wà lọ́dọ̀ àwọn àdàbí ń bẹ mo wá kí bàbá wa imam kìíní yìí kí ló bàbá wa imam ní Sùúrùlérè mo kí yín àfáà Wáládù Niyas ó sọ lẹ́ẹ̀kan pé nílùú Èkó yìí táwọn kan bá ti ń sọ fún wa pé àfáà làwọn ń bẹ ojú olówó la máa fi wò wọ́n àfáà Sùúrùlérè owó stadium ni òní dọ́dọ̀ yín ni ọba mi tó wá ní kí ẹ̀rí bí ilẹ̀ rọ̀ tẹ̀ sábà sí àpadàṣe àbúrò ní tọ́sí ní ohun mo kí baba Shehu Muhyiddin Al-Oroki ọlọ́run mọ́sá bá mi kí ẹ jẹ́ ń kí gbogbo ẹ̀yin àdàbíyún lápapọ̀ látòrí mísánà ṣe gbà bẹ́ẹ̀ fún mi ọlọ́run ó bá mi kí mo fẹ́ fẹsẹ̀ orin kan kí baba Kamaluddin Al-Adabi wòlíì ńlá wòlíì tí ó ṣe fọ́ọ́rọ́ sẹ́yìn wòlíì tí ń bẹ nínú àwọn tẹ́mi fi ń fọ ìsìn fún àwọn tí wọ́n ń pera wọn ní alùlì jibri àwọn alùlì fitina lẹ́nìí níjọ́ Yànbú nílọrin ní Kwara State àpapọ̀ gbogbo àwọn afá àpanupọ̀ pé ẹjẹ́ á lọ yan náfìlà lẹ́yìn odi ìlú ní yídì baba Kamali wa sọ wípé sáà ti sẹ lọ́run tó bá ìyẹn ni tó bá jásí wípé èmi Kamaluddin Al-Adabi tí
tí n bá mọ obìnrin mi rí ju ìyàwó mi lọ olúwa mọ́sà rọ òjò fún wa kè pé ìṣẹ́jú márùn tí bàbá sọ tójò fi ń rọ̀ bẹ́yìn bá kéré gbà náà èmi ò kéré àwọn àtàn tó ṣẹ́jú àwa làwa ń sọ nítorí náà yàrá bí fàríyà mọ̀ọ́sẹ̀ àná kàmálídìní alẹ́ àdàbí. Allah bi fariha mushaykhana kamala dini ale adabiya. Rabbi fariha mushaykhana kamala dini ale adabiya. Ya Rabbi fariha mushaykhana kamala dini adabiya. Rabbi fariha mushaykhana kamala dini ale adabiya. Ya Rabbi fariha mushaykhana kamala dini ale adabiya. Rabbi fariha mushaykhana kamala dini ale adabiya. Ya Rabbi fariha mushaykhana kamala dini ale adabiya. Muallimu wa mukarimu kamaludini ale adabiya. Shaykhana kamaladini ala mahasinu baina liwara misilu nabiyyi ale adabiya. Shaykhana kamaladini ale adabiya. Mo kí yín o ọlọ́run kó bá mi kí yín. Àmín. Mo kí àfáwà Wọ́ládùn Niyas ó bu wa ní ìṣẹ́jú díẹ̀ ẹnìkan kan gbọ́dọ̀ tó wá bọ̀ sọ̀rọ̀ mọ́ torí ọ̀rọ̀ ọba tó dá ọ tó sà ọ lẹ́sà tó ṣe ọ báyìí la fẹ́ sọ yìí wọn náà wá bá mi fún ọba yẹn lọ́wọ́ sọ fún gbogbo àwọn tí ọba máa bá ọ sọ̀rọ̀ ní ìsìn pé kí wọ́n dákun èmi náà sì ní pé mọ̀mọ́ páwọn èèyàn tó pọ̀ ńlẹ̀ ó tiẹ̀ ti tó stéèjì pé kẹ́ẹ̀kan máa fún mi lówó kẹ́ẹ̀ní máa ṣe fatia torí lọ́dún yìí bàbá ìmáàmù iṣẹ́ téèyàn bá ṣe ó di 51 years tí mo ti ń ṣe wáàsí káàkiri ayé tó tí ń bá débì kan tí mo bá sọ̀rọ̀ ṣẹ́jú márùn tẹ́ bá kó mílíọ̀nù fún mi ó kàn jẹ́ pé mùsùlùmí wọ́n yẹ appreciate iṣẹ́ ọlọ́run kàkàkárí yẹn ń ṣe ni atúrí ọmọ tí ò tẹ ẹgbẹ́ ọmọ mi tẹ́ tún gbé sórí kíní pé kọ́ máa bú wa nítorí náà mo wá fẹ́ kí wọ́n náà fún ọba náà lọ́wọ́ mo kí ọmọ mi ìyá ọmọ tuntun pẹ̀lú ògùn ọlọ́run ara ó dé ọ títí dọjọ́ alẹ́ nílé Wọ́ládùn Niyas ó kí ọmọ táyé bí ó pé ẹ̀yin grandma gèlè yìí lágbára ó kí grandpa Allah. kí lọ wá débi Ó yà mí lẹ́nu Aki grandpa. ẹ tún wo gèlè ọmọ táyé bí. mo kí asbi Allah bí ọlọ́run ọmọ mọ́sábà mi kí Àmín. ìyá wa kan tó first lady ṣe rí i pé ọmọ yìí gbọ́ràn bó ti dàbí pankẹ́rẹ́ mo ní kọ́ ọmọ wà sọ́dọ̀ rẹ̀ mọ́ mo kí gbogbo yín lápapọ̀ asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. mo ní ohun púpọ̀ láti sọ fún yín àmọ́ ẹ ní àkókò púpọ̀ láti gbà á ma qalla wa dalla khairu mimma kathura wa aliha àmọ́ nǹkan tó bá mọ níwọ̀n
tá a rọgbọ́n ń bẹ́ ọ̀yà ju nǹkan tọ́pọ̀ tíyàn lọ táyé ò rí mú dání wọ́ládùn ní yans àti gbogbo ẹ̀yin àlùfáà nígbà tí ayé rí báyìí nígbà táwa ń bẹ láyé báwo ni ó ti rí tó bá dàkókò àwọn ọmọ wa àkọlé wáàsí mi nìyẹn àwọn bàbá àjọhún wọn lé ń tà ń lé náà ni wọ́n fi ń lè ń pàṣẹ fọ́lọ́hún tọ́lọ́hún fi ń gbọ́ àmọ́ àwa lẹ́nì à ń kàn fẹnu wí látàkùlí kọ́dísà àbátí àríbá bùhù. كل ما سار على دربي وصل كل ما سار على دربي وصل. ìjà sára lérí ojú ọ̀nà àwọn ẹni ọlọ́run mọ́ débi tí a wà sọ́lá làfáà ní alukurani fi ń sọ fún wa wípé àwọn ẹ bá ń bẹ àwọn tí ń rojọ́ ń bẹ̀ ń. ọkùnrin aṣẹ́wó tó lọ dúró láàrin àwọn obìnrin lọ bá ń fọ́tọ̀ tó wọ kìíní yẹn orí ó tún sọ̀rọ̀ kò lè gbọ́ obìnrin ti kó sí lórí ẹ wò kò gbọ́ ẹ fọ́tọ̀ ó lè ṣe aṣẹ́wó òsì láàrin àwọn obìnrin ó dàbí ìpàkẹ́rẹ́ bí igi ẹ̀gẹ́ kí ló ń wá bẹ́ẹ̀ nísìn. كل ما سار على دربي وصل كل àbúrò sara aládàrí bí wàsọl. aláàfẹ́ pé ń tún lọ dáriwo lẹ̀ àwọn obìnrin tó jẹ́ pé aláriwo làwọn tẹ́lẹ̀ ká tó wá rọ́kùnrin kankan máa tì án lẹ́yìn. gbogbo wa là ń sọ pé a fẹ́ dàbí àwọn ẹni tàná ìjà ń rìn báwọn ẹni tàná ti ń rìn. alukurani wa ń sọ wípé a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. ayé ẹyọkan yẹn náà tí n bá ti forin méjì gbé nídìí yàyọ alladhina amanu ẹ̀yin tẹ́ ẹ gbọ́ lọ́n gbọ́ lódodo ẹ̀rí pa lè dáhùn mọ́. yàyọ alladhina amanu. tí àwọn bàbá bá kéwú bẹ́ẹ̀ yẹn tarúgbó tómi dẹ́ tọkùnrin tóbìnrin ni wọ́n dáhùn torí wọ́n máa ń tẹ́ ń pè ní yàyọ alladhina amanu. àmọ́ àwọn àfáà gan ọ̀ lè dáhùn rẹ̀ máa ń torí àṣìṣe àmọ̀nù yá ayọ̀ alladhina amanu. nàámú taqullaha wabtagu ilayhil wasilata. taqullaha ẹ jẹ́ fi bẹ̀rù ọlọ́run kún ìgbésí ayé táwọn wáyé wabtagi ilayhil wasilata ẹ wá àkàbà tó lè sún yín mọ́ ọlọ́run ohun tó lè sọ yín dẹ̀rin ọlọ́run káfáǹdà ó tó mọ̀ pàṣẹ yàwó máa ń lá yàwó mẹ́ni ẹ mọ iye ọjọ́ tí wọ́n lò nínú gbó mélòó nínú wa ló lè wọ alúwà bí àwọn ẹni ìjọ mọ́. mo lọ ṣe wáàsí kan nílọrin wọ́n wá mú mi dọ́dọ̀ bàbá àgbàlagbà kan wọ́n ní kó ṣàdúrà fún mi ó ní ọmọ ìlú boni mo wá ń bí àfáà wa Dáúdà àlùfáà ńlá léèrè pé kí ló dé tẹ̀yìn ẹ̀yin àfáà wa ṣe wá rí báyìí sí kò lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ ṣàdúrà fún àwọn àràn yòókù àfi Ìlọrin ni bàbá yẹn ní bẹ́ẹ̀ kọ́ ó ló di 40 ọdún àtọdún kan tóun ti ń ka súrátù káfí 40 kóun tó mú kọ láàárọ̀ òun gbọ́dọ̀ parí káfí 40 òun wá fi béèrè nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run pé ta ló fẹ́ gbẹ́sìn ga kọ́lọ́ máa ń gbé ga ta ló fẹ́ rẹ̀ sílẹ̀ kọ́lọ́ máa rẹ̀ ńlẹ̀. taqullaha. gbogbo halwa wa tàwa lẹ́nìí lérí ìbáwo máàlù ni lórí ilé ńláńlá ni
lórí mọ́tò ńláńlá ni lórí ìyàwó tí wọ́n ń rí pẹ̀lú wa tí wọ́n pe àfa ló ń lorú ọmọge yìí làwa gbé láàmú kínní tiwa lé lórí wàbùtàkù ilé wasilata. ẹ̀wẹ́ ń tó lè mú ìsúnmọ́ ọlọ́run àwẹ̀ lẹ́lòmíì gbà títí tí ń fi ń pàṣẹ fọlọ́run kùránì lẹ́lòmíì sà títí tọ́mọ rẹ̀ fi dé èèyàn àsàlátù lẹ́lòmíì ṣe títí tí wọ́n fi ń pèlè èèyàn àkàlínà mi máa ń garasa àbáwùnà àwa wọn ń jẹ ń táwọn bàbá wọn yìí ṣe sílẹ̀ fáàlìnà gìrúsù máa ń yá kúlò abúná àná sáwà ò ní gbin tọmọ ọjẹ ni. wàjà ìdú. ọmọ là ń bí kalẹ̀ tí ń pọ̀ sí i o wàjà ìdú. bísẹ̀bí wàjà ìdú bísẹ̀bìlì. iṣẹ́ ọlọ́run wọ́kàn yìí ti ní ẹni bá lè ṣe ni ó béèrè pé ọlọ́run bẹ́mi náà ṣe báyìí tá a bá ṣe a lè sọ fọlọ́run kó ṣe é eléyìí náà ni ó jẹ́ ń sọ fún yín pé àfa wa ń bi alẹ́ rẹ̀ pé wàmọ́ta. wàmọ́tàlì wùsùlù ilà jìwárí láàyè. mọ́tàlì wùsùlù ilà jìwárí láàyè bí mo bá ṣe gbé ni ó gbé mọ́lá Ibrahim. wàmọ́tàlì wùsùlù ilà jìwárí láàyè. nígbà wo làwọn ó rí ilé ọlọ́run wọ̀ ní tiwa. wàtọ́rí ìkùnà lílì wá sílí lánà kìfì. wọ̀tọ̀rí ìkùnà ọ̀nà tí wọ́n sì gbà rí ilé ọlọ́run wọ̀ lánà kìfì àgbẹ́sẹ̀lébẹ̀ ń tiwa. wàmọ́tàlì wùsùlù ilà mọ́kọ́ mílẹ̀ àrífì. mọ̀tàlì wùsùlù ilà mọ́kọ́ mílẹ̀ àrífì náà ìgbà wo làwọn náà tó fẹ́ dẹni ọlọ́run tí wọ́n pe tẹ́ ń bá ń wọ ẹni ọlọ́run. náà wá dá. sọpá ẹ o lágbájá ni nígbà ayé àfáǹdá ẹ jẹ́ ń sọ kínní kan fún yín tó ní agbára ó lójú ẹni tó lè pàtàn yẹn àfàwọn bá jẹ́ èjì mi ọkùnrin kan ń bẹ ní ìlú Mùṣín ó wá kọ́lé ọkọ̀ mọ́sálásí sí ṣùgbọ́n náà àwọn aláfẹ́ yẹn ni ló bá bẹ̀rẹ̀ àfáǹdá tí máa wá ṣe àsíkiri ó wá lóun fẹ́ kọ́ hòtẹ́ẹ̀lì sórí mọ́sálásí ẹ̀ sí ń lé mọ́ o. ayakumullah. afáwa ni mọ̀ sí bẹ́ẹ̀ ó ló ń lo nílé òun tí ọba tí afa lọ́rùn ká fa kókó mọ́sálásí. kókó mọ́sálásí. ó ní tí ọba tẹ́ lọ́rùn. tí ọba tẹ́ lọ́rùn. wọ́n ń gbọ́ mi abẹ́ ẹ̀ gbọ́ mi. ó ní tí ọba tẹ́ tí afa lọ́rùn ká fa kókó mọ́sálásí. afáwa ni la ilaha illallah ọlọ́run ogun bọ́nà ò jẹ́ ogun bọ́nà mọ́ ogun bọ́nà lọ́ọ́ máa jẹ́ látòní lọ àkókò nu mọ́sálásí náà àti mọ́sálásí rẹ̀ àti ilé rẹ̀ kò ní kú ọbẹ̀ yàtá yọ ọmọ ní kíyàmá èmi àmọ́dàrú fáwọn ìmọ̀ wíbẹ̀ bí ó bọ́bá wà ní wípé abákú síwájú rẹ̀ wọ́n pa ọ́ ní ekiri mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n sì gbé ẹran rẹ̀ sí bọ́bá sì jẹ́ sí wípé ìwọ ló kúkú wá wọ́n pa ọ́ ní ekiri mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n gé ekiri rẹ̀ sí ó di 30 ọdún tá àfáàndá ti kú ọlọ́run ní kí n bẹ láyé nígbà tá àfáàndá ń sọ̀rọ̀ yìí ọlọ́run ní kí n bẹ láyé nígbà tí ẹni ìwà kú ó di 30 ọdún tá àfáàndá ti kú lẹ́ni tó kú wọ́n sì pàṣẹ gègé wọ́n sì gègé lọ́sìkì nígbà tó. ilé àmọ́kọ́ mi ní àríbí nàwádà ìmọ̀ sàmọ́lù níyàwó méjìlí. nígbà gbogbo sàmánù lè àwa èso fẹ́ẹ́nu nígbà wà jà ìṣe tọ́lọ́mù fẹ́ là ń ṣe. wà á mọ́ta lè wùsùlù wá fi ní kùlù bí òyìnbó wá. mọ́ta lè wùsùlù ìgbà wo là fẹ́ lé àwọn ẹni ìbá wọ́n fi ní kùlù òyìnbó wá. àwọn nǹkan tó so mẹ́ẹ̀mí tá à ń pè lẹ́mí ọlọ́run kì í ṣe mímọ́. wàrí dàgà yá aláwùlá nàbùgí. òṣìṣẹ́ ni tí ń wáyọ̀ nu ọlọ́run mọ́ abẹ́ni tó gbé odidi èèyàn fi sóògùn owó tí ń wáyọ̀ nu ọlọ́run ṣé kò ká pé òun ó padà ọlọ́run padà béèrè ẹ̀mí níwájú ọlọ́run òun sùn lọ́dún. nàbùní ní kùsùrà alálì kùsùrì táwa nìyá. nàbùní ní kùsùrà alálì kùsùrì
kọ́ ilé mọ́ ilé ẹ́stéètì mọ́ ẹ́stéètì táwọn adìyẹ ń bàbá sílé kan lọ́dún kátúgbà wà náà la sí mi lọ́dún tí ń bọ̀ bàbá tó ní sí kan lẹ́nu kátúsọ pé wọ́n tó rà lẹ́kan sájà ohun tó kù tá ń fi kéwú ti wà lé nìyẹn. wọ́n ní kó burú bá ìtúlẹ̀ àkì lánàbù ní. wọ́n ní kó burú bá ìtúlẹ̀ àkì lánàbù ní. bẹ́ẹ̀ ni sàárè tọ́jẹ́ ilé òdodo dásùn mi ọ̀sẹ́ni tó pìlẹ̀ àkórí nínú gbogbo wa nítorí náà. kulili mata nadiwuli lahabila zọti. kulili ẹ wá sọ fún mi mata nadiwuli ilahibila zọti. ìgbà làwọ̀ ó fìṣẹ́jú kan pé ọlọ́run tọ́lọ́run ó wà dá wa lónìí ẹ̀kan náà. wọ́n yóò jí ibùrọ̀ bí wàlá yẹ kúlú fa yìí. tí ọlọ́run ó sì dáhùn wọ́lá yakulu ìhì tí ò ní sọ pé tó àdúrà rẹ ṣe ń ètí ìgbà ńgbà wo làwọn ó dé dáradà yẹn ó ń sùn. nítorí náà man yuridimu likaliji náà ní faliyada àníwò táwa ní. yuridimu likaliji náà ní faliyada àníwò táwa ní. ẹni bá fẹ́ gúnlẹ̀ sílé alálìjẹ́nnà nínú wa faliyada àníwò táwa ní. kọ́yà fi yòròyìn ilé ayé sílẹ̀ o kó má rolé ayé má lákòókò Sayyidina Umar ibn Abdulaziz radiyallahu ta'ala anhu. ó rán àwọn emirọ́ rẹ̀ kan lọ sógun ní Constantine ìtọ́jẹ́ kí n kọjú sí ẹ̀yin tẹ́ jẹ́ tèmi òun náà ní pé bẹ́lẹ́nu ńlá ń bá ń sọ̀rọ̀ yìí létí ńlá ní ń gbọ́ wọ́ládùn níyà sí pé ìdùnnú ọjà wọn gbọ́ wá sí lẹ́nu òun àti bíi kótó kíyàwó rẹ̀ mọ́lẹ̀ lónìí ní ń ṣe ẹ̀wò bó ti ṣe mú bíi mú òbúkọ. ma yuridimu likaliji náà ní faliyada àníwò táwa ní. Umar ibn Abdulaziz ó wá rán àwọn èèyàn lọ sógun nígbà tí wọ́n máa débẹ̀ ọba Constantine ó gbóná ọba kó àwọn ogun lẹ́rú nù wọn láwọn mùsùlùmí jẹ́ máa sọ pé kò sí ní tí Kùránì ò lè ṣe kò sí ní tí Kùránì ò lè ṣe ogun la mú lẹ́rú nù wọn yìí wọ́n fẹ́ wá ṣe ìdájọ́ fún wọn ẹ pè gbogbo wọn sórí fíìdì wọ́n wá pè gbogbo wọn sórí fíìdì wọ́n wá ní kí wọ́n lọ mú kan wá nù wọn Ọlọ́run sẹ̀yẹ sọ̀nbẹ pẹ̀lú mi wọ́n wá mú ẹnìkan wá wọ́n wá sọ wípé tó o bá ti lè forí kalẹ̀ fún òòṣà yìí tó o dẹ̀gbà pé kò sí ní ti ń jẹ́ la ilaha illallah ja'altuka amiran fi biladi kadha wa kadha Allah wa utika zahaban wal fidda máa sọ ọ́ di gọ́fúnà nínú ìlú tó lọ́ra máa tún kó góòlù máa kọ́ àwọn aya fún ọ àfọ́ nílé ọkùnrin yẹn wá ní awa àbí òdì nàbì dúníyà. Allah Allah Allah. èmi ni kí n torí pé ẹ fẹ́ fún mi ní gọ́fúnà kí wọ́n á gbàgbé ọ̀run ó ní tó o bá gbà ó máa gé orí ẹ̀ ni o ó ní laka halawatu qat'u rasi wa laysa laka halawatu qat'u al-iman. kó o bẹ́ orí èèyàn lásán lọ lágbára ó lè bẹ́ ń tí ń bẹ lọ́kàn inú bí ọba ó ní kí wọ́n bẹ́ lórí wọ́n sì bẹ́ lórí táwù. Allah. bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lórí táwù orí rẹ̀ ń bá ń tàkìtì lọ bí tí fìdí pì sí wa ń pé yáyá tó a nafusulimu tí máa yí iná èrìjì ìlàrọ̀ bí kìrọ̀ díyàtà ń. maridiyata farikuli. fi ibadi wadikuli jannati. ó ní kí wọ́n tún lọ mẹ́lòmíì wá wọ́n tún mẹ́lòmíì wá wọ́n tún wí bẹ́ẹ̀ fún òun náà tó ní àwọn àbí dínà bí dúníyà èmi ní kí n ta ọ̀run kí wọ́n á fi ra ayé ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa la ti ta ayé láti fi rọ̀run a ti ta ọ̀run a fi ra ayé ó tún ní wọ́n bẹ́ẹ̀ ẹnì kejì náà lórí wọ́n tún bẹ́ẹ̀ lórí bá ń ṣe bẹ́ẹ̀ lórí tiẹ̀ náà ń bá tún sáré lọ ní bá ń pé fíjà náà ti nà áàlìyà kùtùfù wa tí ìsàtì rọ́ọ̀dìyà ti fíjà náà ti nà áàlìyà kùtùfù wa orí tiẹ̀ náà sáré ọlọ́dún lẹ́gbẹ̀ẹ́ orí kejì wọ́n wá kọjú sí ọba Constantine báyìí wọ́n wá ranjú mọ́. ọwọ́ arànjú mọ́.
Obi. fasitadda ghadabuhu inú wa tún bí oníkóyọ̀ lọ mẹ́lò mi wá gba wọn wá mẹ́nu ìkàtà wá yẹn ó wá ní wo o ti bẹ́ orí àwọn méjì nínú àwọn èèyàn rẹ o jẹ́ forí kalẹ̀ ń bí ja'altuka amiran màá sọ di gọ́fúnà yẹn wá wò wípé gàrí la mú kó lé bí wọn náà ti palẹ̀ mọ́ wípé owó tá a pín lọ́dọ̀ wàládùn níyà sí ní tí wọn bá padà pín ọ̀nàdà tó ò ní sànákàlì ńgbà tó jẹ́ pé àníyàn tó ti dà wá nù n ti ń fa àwọn àbínú lọ́dọ̀ àwọn ẹlòmíín nìyẹn so ńgbà tí tó ń wá wò pé gàrí la kúkú mu kó ń lé wọ́n dẹ̀ sọ mí di gọ́fúnà jẹ́ kí ṣe bẹ́ẹ̀ nù ẹ̀kan náà tí mo bá forí kalẹ̀ ní wọn àní mọ tí mo bá ń ṣe ní kọ̀rọ̀ yàrá lọ́ba lọ forí kalẹ̀ fóòsà bí ó ti forí kalẹ̀ fóòsà inú pírẹsidẹ́ǹtì inú kábíyèsí dùn ó juwọ́ sí sàtífíkẹ́ẹ̀tì gọ́fúnàṣìp ẹ̀ nígbàkejì rẹ̀ máa ń sọ pé ọ̀gá ẹ ti yá gba ilé ìgbọ́ náà nu ẹ jára yín o ẹ sọ̀rọ̀ sókè ọ̀gá o ẹ lánàá ìyẹn wá ní kí ló dé ó ní eléyìí ẹ jẹ́ àpè kan nínú àwọn tó kù yẹn kó bá wa pa ká tó lè gbàgbọ́ pé ó ti dára wa lóòótọ́ sẹ́mọ̀ kó ti ṣe ṣíríkù wọ́n tún wá pe ọmọ ìyá rẹ̀ wá ó tún ṣe kọ́tìlù fún bó ti wá pa ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí yìí ẹlòmíì náà lè torí ayé kó pa ọmọ ìyá rẹ̀ mùsùlùmí láyé tiwa táwọn wáyé ní òjì á lè sọ̀rọ̀ kó sẹ́mọ́ ìbàjẹ́ bẹ́ẹ̀ àwọn ẹlẹ́yà máa sẹnu yánmọ́yánmọ́ sí àlá nígbà tí tinú konú tagbada kó agbada pẹ̀lú àwọn ẹni ọlọ́run wọ́n ti ṣe mítí pẹ̀lú ara wọn nínú ẹ̀mí eléyìí àwọn eléyìí ọba ayé jẹ́ ẹ̀sọ́ fọlọ́run kó mú wọn kó lẹ̀ wọ́n ti sálá tazari mínàlẹ̀ àdí dàyàrá ìnáka yín tazari yóò dì lù ìbádàkà wọ́n ti sàṣì wọn wọ́n sẹ́nu wọnàwọnà lórí mídíà pé kò sẹ́nìkan tó lè sàṣóhun nígbà táwọn àná òdòdó déédéé mọ́ ṣé àṣẹṣẹ máa kóná jọ ni ebéèrè nǹkan sọ nínú àṣẹlẹ̀ wà ní pé ọlọ́run nígbà tí wọ́n tọ́wọ́ pa ọmọ ìyá rẹ̀ tán inú pírẹsidẹ́ǹtì bá tún dùn wípé yes ṣebí mo sọ fún ọ jọ ń wọ náà juwọ́ lùjàre ó ní ẹ̀ mọ́ ti ìjẹ́ àgbà gbọ́ èyí tó lè pa ọmọ ìyá rẹ̀ kò sí tí ò lè ṣe fáwa ẹ̀bẹ̀ orí òun náà ni bí wọ́n ṣe bẹ̀ orí òun náà nìyẹn ẹ wá gbọ́ kéwú tí ìyẹn wá ń ké ó wá ní àwa máa ń ká náà akọ alẹ́ ìkálímà tó lé azáàbì ẹnikẹ́ni tí wọ́n bá ti kọ̀yà mọ́ orí tí wọ́n ní orí tí ó jẹ́ kó sùn bó sùn yóò ti dìde orí tí ó wá padà yí dọ́dọ̀ àwọn yòókù lọ́hùn àárín fíìdì ló dúró sí nítorí náà máa ń yuridi mọ́líkàlì jìnnà ní. fàlíyàdá àníwú dáwà ní. فليصم صوما بصوم إن العيش فاني. kò tí ì débẹ̀ yẹn mọ́lá. فليقم في ظلمات الليل إلى نور القرآن. ìgbà mọ́kọ́ síbí فليقم في ظلمات الليل إلى نور القرآن فليصم صوما بصوم إن العيش فاني إنما العيش جوار الله في دار الأمان. فليقم في ظلمات الليل إما يريد ملك الجنان فليدع عنه دواني. ẹnikẹ́ni tó fẹ́ ṣe bí ọlọ́ba láyé tó sì fẹ́ ṣe bí ọlọ́ba lọ́run fàlíyàdà àníhó táwa ni. ẹ má sì mí gbọ́ o mi ní ẹ má wá ayé o wàlá tansa sí bákà mínà dúníyà má gbàgbé ẹ o tẹ́nìkan bá sì sọ fún yín pé ẹ má so oògùn ó ya wèrè ni o wèrè kan ti bu wèrè tó bu òun jẹ kó tó bu jẹ o torí gbogbo ohun tí ẹ ń tú yìí ayé ni mo palẹ̀ mọ́ torí mo mọ̀ pé ẹ̀yin ọ̀tọ̀ nkùlú tẹ́ ẹ lè bá ayé sọ̀rọ̀ ẹ wá bí mo sì palẹ̀ mọ́ wọ́ládùn ìyẹn àsì ni ò fún mi ní chance
mo fẹ́ palẹ̀ mọ́ débi pé gbogbo ohun tí wọ́n ní kẹ́ ẹ má ṣe yẹn ọ̀nà táwọn ọmọ sí ń gbà ṣe ló fi chance ilẹ̀ fáwọn tí ń bú wa kò sí ní ti ń jẹ́ bídíà nù gbogbo táwọn bàbá wa ṣe kásàdúrà ká gbẹran ìjọ àwọn tí wọ́n kọ́kọ́ gbẹran lẹ́yìn ànábì ọgbọ̀n ẹran ni wọ́n gbà ọgbọ̀n wọn àti kéjú fásitì méje lọ hadisi sọ̀híù Bukhari àti Muslim Syria ni wọ́n lọ ń jọ náà nara tí ó tí wọ́n sì ké tí ó yé wọn ìjọ tánábì lọ ṣe wáàsí fáwọn àlìjànú ó mú Jafar ó mú dání ó ní kó dúró bí tó ń yí fi ọ̀pá òun yí roboto sí lẹ́gbẹ̀ẹ́ igi kan òun á lé bí ń pa òun ó ní síbi ebigi eléso lójókòó lórí ká èso ogi jẹ kó fi rónú kí n fi dé Jafar ká èso jẹ nígbà tí wọ́n jẹ́ ká èso jẹ tán ànábì sún síwájú má kó òun bí tí ń hé èdè o bá ànábì ṣe kó òun wájú kò tí ì rìn bẹ́ẹ̀ kọ̀ọ̀rọ̀ ànábì mà ń wọ́n ń gbọ́ ariwo tó le ah ṣé kí wọ́n á sọ pé mi mọ tẹ̀lé ànábì tí wọ́n fi pa ni ó fẹ́ jáde báyìí lànábì yọ sí wọ́n ní ya Rasulullah káàdà ni a ní àkúrújà fi makan lẹ́dí ìwà dáta ni mo fẹ́ jáde níbi tó fi mí sí ànábì ní tó bẹ́ẹ̀ lè jáde nípàdé ẹ̀mọ́ tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ ó ní kí ló dé ànábì lọ́dọ̀ àwọn àlìjànú tí mo lọ ṣe wáàsí fún èyí tó kéré jù tó jẹ́ àgàn nínú wọn tí ọ̀rọ̀ ọmọ bí ló bí 6 million so ọ wá ṣe wáàsí fún ọmọ 6 million kó o tó ṣe fún ọ ní 106 million kó tó ṣe fún ọ ní 206 million kó tó ó dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ ká tó rí ọ̀nà wọ́n á fẹ́ máa lọ yọ jáde kó ń bẹ ní igi eléso yẹn bá kọ́ ànábì ta ló sọ fún yín pé kò sí tàwílù nínú Al-Qur'an ngbà tí wọ́n sì lọ kí òye wọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin Alibani àti àfáàwọ̀ àgbà afọ́jú ní Saudi òun ní kò sí tàwílù nínú Al-Qur'an àfáà afọ́jú yìí wọ́n sọ fún wọn pé so ní kò sí tàwílù nínú Al-Qur'an man kana fi dunya àmọ́ wọ́wọ́ file ahirati àmọ́ ó yà bá ń tu ṣé ikọ́ wa sọ fún àfáàwọ̀ àgbà tó ń kéwú lọ́dọ̀ rẹ̀ pé bẹ́ẹ̀ ṣe fọ́jú láyé yìí o ẹ̀ tó fọ́jú lọ́rùn náà ni ṣe ní tí Al-Qur'ani wí ń bẹ̀ nù tọ́ba ní kò sí tàwílù tí wọ́n ké òye wọn àmọ́ mo ní ohun púpọ̀ láti sọ fún yín kì í ṣe pé mo fẹ́ kọ́ ẹ̀yin láti rán yín létí pé wọ́n fẹ́ balẹ̀ àwọn bàbá yín jẹ́ ẹ̀ ń sùn ẹ má jẹ́ ọ jẹ́ wípé wá sí àǹbúra ẹni ẹgbọn tí a dáadáa nígbà tí wọn ti ọfẹ máa lọ igi yẹn wá kọ àǹbáyà ànábì ó wà ní ya Rasulallah lastu sajadatan musmiratan fakọ mi ì ṣe gidi ẹnkan ká èso rẹ̀ jẹ lásán inna waraki wa sawki wa suruki yushafi Allah bi alfa da'in ewé mi ẹ̀gún ara mi gbòǹgbòdì mi ọlọ́run máa ń fi ń wo 1000 àrùn aná sàtàrù ló kọ́ mi ń jẹ́ ọ̀dà sẹ́ni tí gìrì bá wa mú bí ká máa wá sàtàrù lọ Saudi tẹ́ ẹ̀ bá jọ ń tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ jọ ọ̀rọ̀ ànábì ọlọ́run tó wá rí i pé ọ̀nà Saudi ó jìn ká tó lo oògùn tẹ́ á fún ọmọ ní gìrìmbí ọ wá fún àwa ní ìwé àwògbàrùn. ayakumullah. ọlọ́run tí ì sọ bẹ́ẹ̀ nìkan òun ni sàtàrù tiwa igi àwògbàrùn bí yẹn bá ń rùn nípa kò lásán. فليقم بظلمات الليل إلى نور القرآن من يريد ملك الجنان من يريد ملك الجنان فليدعني تواني. àwọn kan wọ́n ń sẹnu pẹ́tẹpẹ́tẹ lórí mẹ́díà mélòó lọ́jọ́ orí ìsàkọ̀fí tó ń ṣe kíní kan ọ̀dà kò burú lọ bèrè ìtàn lọ́nà ìlú wa àwọn tí wọ́n lè jẹ́rìí sí ni bàbá mi di 137 years ó sì wà láyé èmi sì làkọ́bí rẹ̀ yọ 50 years tí ó bá fi jù mí lọ kó òun yẹn kó ọmọ yẹn tó kù tọ́ba níyẹn ò tó ti yí ọ tó mo fẹ́ yàwó àkọ́kọ́ 79 mo fẹ́ kejì ní 89 mo fẹ́ kẹta ní 99 mo fẹ́ kẹrin ní ya 2009
tá ń lé dẹ́rù rẹ̀ kó wọn papọ̀ kí lè wọ́n má dàrú kó ní wá àṣìṣe lójú àgbo. àfi àkàndé èèyàn. yàrá ìyá rẹ̀ làkàndé yẹn. mo sì lo 21 years nílé kéwú. yuridi muligali jinani faliyada aniu dawani. ìgbà ìmánì gbígbẹ oníkánfàsì ń bá mi jà mo bá ìmánì yẹn débi pé tí n bá jókòó nù mọ́ọ̀lù ẹ̀ tóbìnrin bá jókòó tì mí ń kó bínú bọ́lẹ̀. ẹ fowó lẹ. gbogbo ẹnu ni mo sì lè fi sọ pé mi ò ṣe sìnárì àfa tó náà bá lè wíru ẹ̀ kó wá wí. ọ wá fi ìgbésí ayé tiẹ̀ wé tèmi mi ì sí lé mo ti pé 74 mo dé mo sin ẹ̀yin náà sì ròyìn ọdún yẹn ní ìsìn wọn ò sí kódà wọn ò bùn mí nílé débi tí wọn ò bùn mí mọ́tò wáàsí ẹyọ kan mo ṣe ń jọra tọba ọjọra fún mi mọ́tò wáàsí ẹyọ kan ni mo ṣe ní Abẹ́òkúta tí di méjì bá ń kọ́lé tó fún mi mọ́tò so bára bi tí òun bá ń ṣe fún ọba mọ̀ fún ọ sọba tó ń ṣe fún òní mọ́ rí. fàlíyàkùn bí zulimati láìlì ìlànà rídíkùrìyàní. wọ́n fún mi ní èmi mu àdúrà kan pé kí n máa ṣe máa isbuli bari ó di 37 years tí mo ti ń ṣe tí ọjà. Allah. kò sí bí mo ṣe lè àyàfi tí wọ́n bá fún mi lábẹ́rẹ́ tí wọ́n pé wọ bàbá yìí má para rẹ̀ tí mo wá sùn gbàgbé. fàlíyàkùn fi sulumati láìlì ìlànà rídíkùrìyàní. kólúkálukú wa náà máa dìde lóru lọ síbi ìmọ̀lẹ̀ Al-Qur'ani. fàlíyèsí ní sọ́ọ̀mù bí sọ́ọ̀mì ìnàlẹ̀ ayé ṣàfàní. àtẹ̀ntọ́ wáyé torí nǹkan wá àtẹ̀ntọ́ wáyé torí ayé wá àtẹ̀ntọ́ fẹ́ jẹ́ nǹkan torí jẹ́ àtẹni tí ò rí ǹjẹ́ ìnámọ̀lẹ̀ ayé ṣàfàní. fàlíyèsí ní sọ́ọ̀mù bí sọ́ọ̀mì ẹgbàá àwẹ̀ Àlàmísì ẹgbàá ti Monday ìnàlẹ̀ ayé ṣàfàní. ó fẹ́ tójọ́ kan náà tí wọ́n fò oúnjẹ lọ́wọ́ tá à ní jẹ mọ́. ìnàmọ̀lẹ̀ àìsùn jìwárù lọ́yìn fìdárí ní àmàlì. ìnámọ̀lẹ̀ àìsùn ẹni tá a lè pè léèyàn láyé. jìwárù lọ́yìn níwájú Ọlọ́run àtàráyé. fìdárí lè àmàlì. lẹ́ni tó kú òǹbí tí ń bẹ lálìjánnà tó kọ rẹ̀ sì tó ń han ayé létí ọdún ni ó di 59 years tá a fa ǹda ti kú láyé. Allah. tí n bá kẹnu bọ̀ tí a fa ǹda dánwò láyé kò sí àfa náà. kò sí. kò sí ó ti àwọn ọmọ inú ilé gangan ò lè ṣe. ọjọ́ ń bọ̀. Ọlọ́run ọmọjọ́ wa. Inshallah. nítorí náà. ẹ jẹ́ kí àwa òde òní káwa náà túnra mú tí ò ní jásí pé tàǹbà ẹ wo bàbá sẹ̀yẹ rè. adamu hayatahu al-arifu Samadani. bàbá sẹ̀yẹ àgbà parọ́ lójú ẹni tí ó jà ọ́ òòṣà tó lé ní 89 níbẹ̀ nú agboolé wọn. bàbá Samadani àgbà ń lọ pa gbogbo òòṣà yẹn run. Allahu Akbar. bọ̀ wá kó ẹyọ kan wọn ló sàtàwù ìburú lọ́dọ̀ bàbá ọlọ́ngbọ́ ni mo ká wọn máa ń bí jẹ́ sọ́kò ó tí ipa kìíní irun tán wá ní bàbá ìpalẹ̀mọ́ kékeré kọ́ ni téèyàn bá fẹ́ gbé òòṣà kìíní kan wọ́n dákọ̀ ẹ̀ bàbá yẹn sì palẹ̀mọ́ ọwọ́ halluwa títí àfìgbà tó rí pé òun run òòṣà kò sóòṣò kankan nù agboolé mọ́. Allahu Akbar. ṣé àwọn eléyìí lẹ́ẹ̀ máa kọ̀ndẹ́mù tẹ́yìn ẹ̀ ò tí ì rí nǹkan kan kọ̀ndẹ́mù. ẹ̀rí kankan ṣe. àwọn eléyìí lẹ́ẹ̀ sọ pé bídíà ni wọ́n. Allah. torí náà kàmá torí ayé gbàgbé ọmọ táyé bí kàmá fi kèfèrí o sọ̀rọ̀ yìí múlẹ̀ wá. àlìjáná láti wà ń bẹ ẹgbẹ́ra sí bàbá. kàmá torí ayé sọ̀rọ̀ àwádèrò iná. kàmá torí ayé gbàgbé Ọlọ́run wa kàmá fi kèfèrí sọ̀rọ̀ ìmúlẹ̀ wa àlìjáná láti wá bẹ̀lẹ̀ ó padà sí kàmá torí owó
gbàgbé ọlọ́run wa o Ìbà. ká má fi kèfèrí o sọ̀rọ̀ ìmọ̀lẹ́ wa àlìjáná láti wá ń bẹ̀ lápadà sí àmọ́ torí ayé sọ̀rọ̀ àwádèrò iná. ká má torí ayé gbàgbé Ọlọ́run wa ká má fi kèfèrí sọ̀rọ̀ ìmọ̀lẹ̀ wa àlìjánnà láti wá bẹ̀ láò padà sí ká má torí owó sọ̀rọ̀ àwádèrò iná. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. anakumala. Allahu akbar. ẹ dákun ẹ jẹ́ agbó kọ́lọ́ ń tóbi dáadáa. Allahu akbar.